إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. Akí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí à ń bá lọ, ibi ìpín ẹlẹ́ẹ̀karùn-ún nínú Awjul Af'al, ibẹ̀ náà ni a dé, tí à ń pè ní al-fi'lu lafif. So àti wá wọn fi'lu madi àti wọn tán. So af'alul mudari'a ó ní àwọn lọ. Ó ti ń ṣe af'alul mudari'a ó ní àwọn lọ. So ìyẹn bẹ́ẹ̀. Tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ á lọ sí ojú board. Now, ibi tí a ṣe dé ní ọ̀sẹ̀ tó kọjá nìyí. So inshallah, so àwọn ìran ènìyàn mẹ́fà tí a dojúkọ báyìí. So a ní láti parí báyìí. So ẹni tó bá ti wá bá a gbọ́ gbogbo àwọn àlàyé tí a ṣe níbi eléyìí báyìí, so inshallah, so àwọn tí a fẹ́ kọ́ nísìnyí náà kò ní ṣe kíni o, kò ní le púpọ̀ fún ẹni yẹn, torí pé àwọn workings yẹn jọra àwọn náà. So ìyàtọ̀ tó kàn wà ńbẹ̀ ni àwọn tá a dojúkọ àtàwọn tí kò sí níbí báyìí. So àwọn tá a ṣe lọ yìí làwọn tí à ń sọ̀rọ̀ nípa wọn. So a fẹ́ mọ fi'lu mudari ọkùnrin kan tí a dojúkọ wá. A kọ́kọ́ lọ mọ fi'lu madi ọkùnrin kan tí kò sí níbí báyìí wá pẹ̀lú ká kọ pé waqa'a àti mudé. Iṣẹ́ méjì la ṣe lára fi'lu madi kó tó lè di fi'lu mudari. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ a lọ sínú huruful mudari'a tó ń tọ́ka sí ọkùnrin kan tí a dojúkọ, òun náà ni ta. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì, tí harful mudari' bá ti wọlé tọ fi'lu madi, yóò fún fáwùlì fi'li rẹ̀ ní sukun, adórí fáwùlì fi'li a bá fatiha, nígbà dandan fún sukun. Bákan náà, ìparí fi'lu mudari dómà ni wọ́n ń gbà, adébí a bá fatiha, á gbà dandan fún dómà. Tá a bá wá dà á pọ̀, yóò wá di tawqiyyu. So báàbù fa'ala yaf'alu ló bá wá, tó túmọ̀ sí pé a fún ainul fi'li rẹ̀ ní kasra, adórí ainul fi'li a bá fatiha, á gbà dandan fún ní kasra. Tá a bá dà á pọ̀, yóò wá di tawqiyyu. So tí yà tàbí wà bá ti dé nígbẹ̀yìn ọ̀rọ̀ tó gba dómà, ó ti wó lẹ́nu. So tó bá rí bẹ́ẹ̀, á gbà dómà yìí dànù. So bákan náà, wa tuhdhafu fa'uhu fil mudari', á máa pa fáwùlì fi'li rẹ̀ tó bá dé mudari'. So tá a bá dà á pọ̀, yóò wá di taqi, ọkùnrin kan tí a dojúkọ, ó ń sọ lọ́wọ́lọ́wọ́, àbí ó máa padà sọ. So ti ẹ̀ sìn, so taqi
so ènìyàn méjì náà máa jẹ́ taqiyani. Àwa náà ti mọ bí working share ṣe lọ. Taqiyani. So àwọn ọkùnrin méjì tí wọ́n sì ń bí báyìí, àwọn ọkùnrin méjì tá a dojú kọ ẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ àbí mo padà sọ. A fẹ́ mú fa'ilun mudari àwọn ọkùnrin tó pọ̀ tí a dojú kọ wá. Iṣẹ́ méjì láti ṣe. Alákọ̀ọ́kọ́ á lọ mú fa'ilun mudari ọkùnrin kan tí a dojú kọ wá, òun náà ni taqi. Àti mú dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'iyya tó ń tọ́ka sí àwọn ọkùnrin tó pọ̀, òun náà ni wáwù nùn. Àti mú dé. Wáwù nùn yìí ẹ̀wọ̀ tó ń bá iṣẹ́ ní dúnmà, harafi tó bá dé bá ní ó fún dúnmà náà, harafi tó dé bá sukun á fún dúnmà. So tá a bá dà á pọ̀ yóò á di taqiyuna. Taqiyuna. So tí wá tàbí yá bá ti dé láàrin ọ̀rọ̀ tó gba dúnmà, tí wá tàbí yá tó bá dé láàrin ọ̀rọ̀ tó gba dúnmà, ó ti wó lẹ́nu. Tó bá rí bẹ́ẹ̀ á gba dúnmà yìí dànù. So tá a bá dà á pọ̀ ní tó kù kò ṣeé pé. So sùkún ti pé méjì báyìí látara pé yáù yìí sùkún ni, wáwù yìí náà sùkún ni. Tó bá rí bẹ́ẹ̀ á gba yáù dànù. So tá a bá dà á pọ̀ yóò á di taqiyuna. So a wà ní wá dé láàrin ọ̀rọ̀ ó gba sùkún, harafi tó síwájú ẹ̀ sì gba kẹ́sọ́rọ̀. So ẹ̀wọ̀ tí a máa ń fi wáwù fà, yàní pé ẹ̀wọ̀ tó bá wà mú tá a máa ń fi ń ṣe májú rẹ̀, òun náà ni dúnmà. So tó bá rí bẹ́ẹ̀ á sọ á gba kẹ́sọ́rọ̀ yìí dànù, á sọ di dúnmà. So tá a bá dà á pọ̀ yóò á di taquna. So ó mì pé wáfà náà máa jẹ́ tafuna. So tí ẹ̀ ṣe so èyí tó wà ńbẹ̀ nìyẹn, taquna. Àwọn ọkùnrin tó pọ̀ tá a dojú kọ yìí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ àbí a máa padà sọ ọ́. A fẹ́ mú fa'ilun mudari obìnrin kan tí kò sì ń bí báyìí wá. A fẹ́ mú fa'ilun mudari obìnrin kan tí a dojú kọ wá. Iṣẹ́ méjì la ṣiṣẹ́. Alákọ̀ọ́kọ́ á lọ mú fa'ilun mudari ọkùnrin kan tí a dojú kọ wá, òun náà ni taqi. Àti mú dé. Iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'iyya tó ń tọ́ka sí obìnrin kan, òun náà ni yá'u nùn. Yá'u nùn yìí ẹ̀wọ̀ tó ń bá iṣẹ́ ní kẹ́sọ́rọ̀, harafi tó bá dé bá ní ó fún kẹ́sọ́rọ̀. Al-adawatu dà bá sukun á fún kẹ́sọ́rọ̀. So tá a bá dà á pọ̀ yóò wá di taqiyina. So taqiyina. A wà ní tí wá tàbí yá tó bá dé láàrin ọ̀rọ̀ tó gba kẹ́sọ́rọ̀, ó ti wó lẹ́nu. Gẹ́gẹ́ bá a ṣe sọ ńgbà dúnmà, á sọ níbi eléyìí náà. Tí wá tàbí yá bá dé láàrin ọ̀rọ̀ tó gba kẹ́sọ́rọ̀, ó ti wó lẹ́nu. Tó bá rí bẹ́ẹ̀ á gba kẹ́sọ́rọ̀ yẹn dànù. So tá a bá dà á pọ̀ ní tó kù kò ṣeé pé. Sùkún ti pé méjì báyìí látara pé yá alákọ̀ọ́kọ́ sùkún ni, yá ẹlẹ́ẹ̀kejì náà sùkún ni. Tó bá rí bẹ́ẹ̀ á gba yá alákọ̀ọ́kọ́ yẹn dànù, èyí tó jẹ́ harafi aláhùn yẹn. So tá a bá dà á pọ̀ yóò á di taqina. Ó mì pé àwọn obìnrin tí àwọn wàfà náà máa jẹ́ tafina. So tí ẹ̀ ń sìn wáṣà òun náà máa jẹ́ tashina àtàwọn tó bá tún jọ bẹ́ẹ̀ lọ.
takina obìnrin kan tí mo dojúkọ yìí ó ń sọ lọ́wọ́lọ́wọ́ àbí máa padà sọ. Tọ́ obìnrin méjì máa jẹ́ takiyani. A lọ mú fíìlù mudọ́rì ọkùnrin kan wá. Takiyani. Tọ́ àwọn obìnrin méjì tí a dojúkọ yìí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ àbí máa padà sọ. So sì lè jẹ́ obìnrin kan àtọkùnrin kan. So gbogbo àwọn nǹkan tá a wá ń kọ́ gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú la farqa bayna al-kabiri was-saghir. So bá a ṣe máa ń lò kò sí yàtọ̀ láàrin àgbàlagbà àtọmọdé. So bá a ṣe lò fọmọdé náà là á lò fún àgbàlagbà inshallah. Tọ́ so àwọn obìnrin tó pọ̀ a fẹ́ mú fún àwọn obìnrin tó pọ̀ tá a dojúkọ wá. Iṣẹ́ méjì la ṣiṣẹ́ lákọ̀ọ́kọ́ lọ mú fíìlù mudọ́rì ọkùnrin kan tí a dojúkọ wá ó náà ní taqi. Tọ́ ìṣẹ̀lẹ̀ kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-madiyya tó ń tọ́ka sí àwọn obìnrin tó pọ̀ fil af'ali al-mudari'iyya tó ń tọ́ka sí àwọn obìnrin tó pọ̀ náà nínú ẹ̀rọ tó bá iṣẹ́ ní sunkún áàfù tó bá dé bá ní ó fún ní sunkún náà àdórí áàfù tó dé bá sunkún àfi lẹ́bẹ̀ sọ́tà bá dà wọ́ yóò wá di takina. Àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì tí a bá dojúkọ yìí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà sọ. So tá a bá wòye sí nǹkan akọ́ yìí ń sìn báyìí àti àwọn obìnrin tí ó pọ̀ yìí obìnrin kan tá a dojúkọ lẹ́yìn tá a bá wo méjèèjì á rí i pé nǹkan kan náà ní padà jẹ́ nígbà tá a wọ́ kẹta. Àmọ́ ìyàtọ̀ méjèèjì ó ní wípé tá a bá dénú nahwu so àwọn irinṣẹ́ kan máa ń wọlé tọ fíìlù mudọ́rì tó jẹ́ pé irú núùnù ti tóbìnrin kan tá a dojúkọ yìí padà parẹ́. So àmọ́ irú núùnù ti àwọn obìnrin tó pọ̀ yìí èèyàn ò ní parẹ́. So ìyàtọ̀ méjì àmọ́ méjèèjì ó jọra ní mudọ́rì báyìí tí irinṣẹ́ ò bá tí ì wọlé tọ méjèèjì. Àmọ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní pé tá a bá ti dénú kéwú so bọ́rọ̀ bá ṣe ń bọ̀ ti mọ èyí tí wọ́n gbèrò nínú méjèèjì. So ti yé sìn tàbí ẹ bá rí nínú kéwú ni àbá kọ́lẹ̀ bí kan ni so kọ̀rínà tẹ́ bá ń bá bọ̀ ti mọ̀ bóyá obìnrin kan ni wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni àbí àwọn obìnrin tí wọ́n pọ̀. So inshallah. Ní báyìí ó kù àwọn méjì èmi tí mò ń sọ̀rọ̀ àti àwa tí a pọ̀ tá à ń sọ̀rọ̀ aqi àti naqi. So workings bí a ṣe gẹ́ẹ̀tì aqi àti naqi so a fẹ́ kí àwa náà work ẹ̀ fúnra wa. So ká dẹ̀ send ká screenshot ẹ̀ ká dẹ̀ send ẹ̀ sí WhatsApp page so ká fi lè mark ẹ̀ so ká dẹ̀ fi lè mọ àwọn tó ń follow wa dáadáa. So bí báyìí ni a ti dá dúró tó bá di lẹ́ẹ̀kọ́ mìíràn a tún máa bá lọ láti af'alul amr. So subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.